kí a lọ báyìí kí gbogbo wa ká sùn ká kọrí síbi kan náà kí ìdàgbàsókè kó lè bá gbogbo Ògbómọ̀ṣọ́. A pè 24 people only 21 wá àwọn mẹ́ta kan ò wá but nítorí wọ́n sọ pé kí n má sọ gbogbo ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ mọ́ èmi ò ní sọ àwọn tí wọ́n wá fún mi Ọlọ́run á fi yé yín ọ̀pọ̀lọpọ̀ sọ wọ́n wá sí àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ wípé àkọ́kọ́ táwọn máa wá sí ààfin Ṣọ̀ún lélẹ́yìí orú ìpàdé yẹn kò ṣẹlẹ̀ rí ní 50 ọdún 50 years orú ìpàdé yẹn ò ṣẹlẹ̀ rí but ó ṣẹlẹ̀ ní under Ọba Ghandi. Kí ni ìdí tá a fi pèpàdé àwọn lọ́balọ́ba tó wà ní gbogbo ọlọ́wọ́ àbẹ́ ẹ̀jọ́ yẹn a ní àwa gàba lórí ẹnìbọ̀dì gbogbo àwọn ọba tẹwà bí gbogbo yín ní ibi tí ibi tẹjọba sí àwa gba ilẹ̀ ẹni ọ̀bí o àwa ṣe ìlú rárá afẹ́kẹ́ àjọṣepọ̀ ṣùgbọ́n Ọlọ́run ti sọ pé Ṣọ̀ún òun ló lórí nítorí nǹkan tí ò bá ní orí àjọ̀nú nìkan òun ni mo sọ fún wọn gbogbo wọn dẹ̀ pinnu wípé ibì kan náà la máa sùn ká máa kọrí sí ẹ bá mi pàdé fún àwọn ọ̀pá nítorí wọ́n lè lọ fáwọn ògbà láwọn kan jọ fáwọn ògbà wọ́n lè sọ bẹ́ẹ̀ bọ̀ gbogbo wọn àbí pé Ṣọ̀ún alẹ́ ẹ̀ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àwa rí pé gbogbo àwọn ọba tó wà ní Ògbómọ̀ṣọ́ gbogbo wọn ni wọ́n ní ilé àbí ibì kan ní Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni tí ò ní gbogbo ọlọ́ní ibì kan l'Ógbómọ̀ṣọ́ that is Ògbómọ̀ṣọ́ north and south gbogbo ọlọ́ní kò sí ló sì lè jìnnà sí Ògbómọ̀ṣọ́ north and south kó jọba orísun ẹ kan wà ní ó lè lórísun ẹ but ó máa ní Ògbómọ̀ṣọ́ tó kí ni àwa ń jà fún lóòrùn kí là ń jà fún. Mo sọ fún àwọn kan ní tó débì mo ní ẹni tó kọ átíkù tó gbé yín sórí afẹ́fẹ́ òpònú ni ó ní kí wọ́n pè ní ọba zone kọ́ má pè l'Ógbómọ̀ṣọ́ zone ẹ̀rí pópónú lẹ́yìn òpònú ni ẹni tó sọ wẹ̀ ẹni tó ti forí gbálẹ̀ òun ni